dáadé náà ti kú ló wá kú wọn nìkan lẹ́yìn àwùdá yìí sì mọ̀ pé lẹ́yìn ló wà. shopping account ẹ̀ torí nǹkan tó lè help ẹ nìyẹn o nǹkan tó lè help ẹ nìyẹn o pin account Lanre ni o. àbí má bọ̀ kò jẹ́ má bọ̀. Àríjàn ló pin account ara ẹ̀. Kọ́lá Àríjàn ló pin account ara ẹ̀. Another version of talk to beggar. Oh God. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ti padà fèsì sí ọ̀rọ̀ ìkejì rẹ̀ tí ó jáde o, ẹ̀gbọ́n rẹ̀ tàbí àbúrò rẹ̀ ni a ò tiẹ̀ mọ̀ tí ó jáde. Ẹ̀yin èèyàn wa, arábìnrin ọ̀hún ó ti jáde wá sọ̀rọ̀ kò deny arákùnrin ọ̀hún, ṣùgbọ́n ẹ̀gbọ́n kan tí Lizzy Anjorin tí ó sọ nínú fọ́nrán tí ó fi fèsì sí ọ̀rọ̀ arákùnrin ọ̀hún ó ti yá. Ló ti níyàwó. Ẹ má bínú o. Ọmọ 44 years tó fọ́ lójú tó gé lọ́wọ́ tó dẹ̀ fọ́ lẹ́sẹ̀ náà ṣe interview fún. Rárá ìyàwó ẹ̀ sá lọ nígbà tí ó. Ṣẹ́ni tíyàwó ẹ̀ sá lọ lèmi máa dúró dè. Ẹni tíyàwó ẹ̀ sá lọ lèmi máa wá dúró dè. Àrẹ̀jàn ìyá màbúbù sá lọ fún wọn náà ni. Láàrin ológogoro ìyàwó ẹ̀ sá lọ ẹ̀yin èèyàn ṣẹ́ni tíyàwó ẹ̀ sá lọ fún mi máa dúró dè. Odidi ìyàwó ẹ̀ ó sá lọ èmi mo ti wá ń tọ́jú ẹ látọmọdún mẹ́rin wọ 36 or 37 ṣé mi ní kí n dúró. Wise and very observant people will know that Àrẹ̀jàn is acting and lying about the man and everything. Ìyẹn ò tiẹ̀ kàn mí ọba àpárọ̀ ọba àmà parọ́ ṣùgbọ́n ẹ̀yin èèyàn ṣẹ́ni tíyàwó ẹ̀ bá sá lọ ṣé wọ́n lè dúró dè. Ìyàwó sá lọ kẹ̀ ọ̀rọ̀ ìyàwó yẹn kẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá a ṣe máa lọ mú padà bó ṣe sá lọ yẹn. Owó àbí ìgbà tẹ́mi náà rí ẹ má jẹ ntàn ẹ̀ mo kọ́kọ́ fẹ́ dọ̀bálẹ̀ ìgbà tí mo wojú ẹ ni mo rántí ẹ̀ pé ọmọkùnrin yìí rè. Ṣé kò wá jù ẹ lọ ni Lanre jù ẹ lọ náà lọ́jọ́ orí. Ṣé nítorí mo ní good stature ṣé nítorí mo beautiful mo dẹ̀ ní good stature ṣé mo wá kéré nú ayé ni. Èyí tí máa sọ èjì mẹ́ máa nírọ̀ ni mo kà. Lanre jù ẹ lọ náà lọ́jọ́ orí ó lè dúró kí Lanre. Lanre náà kọ̀ sí olórí burúkú ni on a good day. Nǹkan kan ò ṣe Lanre tí Lanre náà kọ̀ fẹ́ ṣe orí burúkú ni. Ṣebí Ìyábọ̀ Òjó ló ń kọ script fún gbogbo yín. On a good day ò gbọ́dọ̀ dúró kí Lanre náà. Ìtàgbọ̀ pé òun náà sọ pé o fẹ́ dọ̀bálẹ̀ kì. With all his atrocity yẹn mẹ́sàn still brought you to kun àjàkí la fẹ́ ṣe ní Sky Lolo. Fáìbọ̀ ìwé nígbà tí mo mọ̀ ẹ́ dáadáa pẹ̀lú Lizzy gbogbo bàbá ìyá ìyàwó ọjọ́ kan nígbà yà lásàrì. Ìtumọ̀ ẹ̀ ni pé mo tọ́jú ẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé mo ṣe wà bí amọ̀ fún. Ó yẹ kó máa gbé fáìbọ̀ yẹn lọ fúnra rẹ̀ ni. Ó yẹ kó jẹ́ pé gbà tó wà lọ́dọ̀ Lizzy ló máa fà. Ó yẹ kó máa gbé fáìbọ̀ yẹn lọ ni. Àbí mo kúrò ní ẹ̀yìn yẹn. Kí ló dé tí o ṣe lè dá dúró sórí ẹsẹ̀ kó máa gbé fáìbọ̀ yẹn lọ?